Mo fẹ́ máa mẹ́nuba àwọn òṣèré orí ìtàgé tó jẹ́ wípé láti kékeré ni wọ́n ti darapọ̀ mọ́ ìṣeré orí ìtàgé yálà ní ilẹ̀ Yorùbá tàbí jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn náà ni mo fẹ́ máa mú wá sí etí ìgbọ̀nyín lẹ́yọ kọ̀ọ̀kan báyìí. Ohun tó gbé wọn dé ibi ìṣeré orí ìtàgé àti yálà bóyá látara àwọn òbí wọn ni tàbí nǹkan kan ni ó ṣẹlẹ̀ tí wọ́n fi darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré orí ìtàgé yálà ní ilẹ̀ Yorùbá tàbí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni àkọ́kọ́ tí mo fẹ́ máa dárúkọ òun náà ni Samuel Ọláṣẹ́yìndé lélẹ̀ tí ó bẹ̀rẹ̀ láti darapọ̀ mọ́ àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá nígbà tí ó jẹ́ ọmọ kékeré. Òun ni wọ́n gbé oyè wípé ó jẹ́ ọmọ kékeré tó lè ṣeré dáadáa jù ní 1999. Òun ni wọ́n gbé fún eléyìí tí wọ́n pè ní Best Kid Actors in 1999. Òun ni wọ́n gbé fún nígbà náà. Bàbá rẹ̀ òun ni a mọ̀ sí Káyọ̀dé Ọláṣẹ́yìndé tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Ajírébi tí wọ́n sì tún máa ń pè ní Pa James. Ẹni yìí náà ni ó jẹ́ bàbá fún Samuel Ọláṣẹ́yìndé. Nígbà tó bẹ̀rẹ̀ sí ní ṣeré ó jẹ́ ní àwọn òpin 1990 yẹn àti ká sọ pé ìbẹ̀rẹ̀ 2000 ìyẹn ni bí àwọn bíi 1998 99 títí dé bíi 2000. Ìgbà yẹn ni ó bẹ̀rẹ̀ láti máa ṣe eré orí ìtàgé lélẹ̀ tí ó tara bàbá rẹ̀ wọ inú iléeṣẹ́ ìṣeré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Eré tí ó ti kọ́kọ́ kópa nígbà náà tí ó tiẹ̀ mú tí eré náà lọ jákèjádò òun náà ni Oṣòdì Òkè. Ṣùgbọ́n nígbà tí ó ń dàgbà ló bá sọ wípé kóun má fi ti eré orí ìtàgé nìkan ṣe o, ló bá gba ọ̀nà iléèwé lọ. Bẹ́ẹ̀ ni ó bá lọ sí iléèwé lẹ́yìn ìgbà tí ó parí ilé ẹ̀kọ́ girama. Ó wọlé sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní ìyẹn iléèwé gíga ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Ibẹ̀ ni ó ti kẹ́kọ̀ọ́ jáde ìyẹn ní ti ìmọ̀ agbẹjọ́rò. Ìyẹn ni ó kẹ́kọ̀ọ́ jáde nípa rẹ̀ ní ìgbà náà. Nígbà tí ó parí tó kẹ́kọ̀ọ́ jáde ní ti abala ti agbẹjọ́rò yìí ló padà sí inú iléeṣẹ́ ìṣeré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Ló bá bẹ̀rẹ̀ sí ní làmìlaka ńbẹ̀ kó wá jẹ́ òṣèré nìkan mọ́ nígbà náà. Nígbà tí ó padà yìí o tó padà sínú iléeṣẹ́ yìí kò jẹ́ òṣèré mọ́, ó ti di òǹkọ̀tàn, ó di olùdarí eré pẹ̀lú lélẹ̀ tó jẹ́ wípé lélẹ̀ tí a lè sọ wípé ó tún dàgbà sí, ó tún ní ìmọ̀ sí nínú ọgbọ́n ohun tó ti ń ṣe bọ̀ láti kékeré tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣé wọ́n máa ń sọ wípé ọmọ tí yóò bá jáṣàmú àti kékeré ni yóò ti ṣẹnu ṣámúṣámú. Ẹnì kejì tí mo tún fẹ́ máa dárúkọ òun náà ni Gabriel Afọláyan. Gabriel Afọláyan náà jẹ́ nígbà tí ó bẹ̀rẹ̀ eré ìṣeré orí ìtàgé ilẹ̀ Yorùbá nígbà náà ó jẹ́ ọmọkùnrin tí ó ṣẹnu ṣámúṣámú dáadáa nígbà náà tí ó sì máa ń ṣe gbogbo àwọn ipa tí wọ́n bá pè fún un pé kó ṣe. Gbogbo àwọn ipa tí wọ́n bá ní kókó gbogbo ẹ̀ pátápátá ni ó máa ń ṣe dáadáa tí ẹ ó ti rò wípé àgbàlagbà gan ló ń ṣeré ni nítorí pé ohun gbogbo tí wọ́n bá ní kó ṣe níṣe ni yóò gbé jáde gẹ́gẹ́ bí ìgbà wípé ojú ayé ló wà. Ẹ ò tẹ̀lé mọ̀ wípé ọmọ kékeré òun ló ń ṣeré. Ó wọ iléeṣẹ́ ìṣeré orí ìtàgé ilẹ̀ Yorùbá ìyẹn láti pàṣẹ bàbá rẹ̀ Adéyẹmí Afọláyan tó jẹ́ ọ̀kan pàtàkì àti igi lẹ́yìn ọgbà ìṣeré iléeṣẹ́ ìṣeré orí ìtàgé ilẹ̀ Yorùbá nígbà náà. Ó jẹ́ ọ̀kan lára àwọn olùdásílẹ̀ àwọn òṣèré ìṣeré orí ìtàgé ilẹ̀ Yorùbá ní ìgbà náà. Ó darapọ̀ mọ́ ẹgbẹ́ Gabriel Afọláyan darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá nígbà tó wà ní ọmọ ọdún 5. Nígbà tí ó wá ń dàgbà tí ó parí ilé ẹ̀kọ́ girama ló bá lọ sí Ìbàdàn, ló lọ sí ilé ìwé gíga ti ìlú Ìbàdàn ìyẹn yunifásitì ti ìlú Ìbàdàn. Ibẹ̀ ló ti lọ ṣe theatre art tó ti kẹ́kọ̀ọ́ jáde níbẹ̀. Nígbà tí ó padà wọ inú ilé iṣẹ́ náà padà ó wá tọlátọlá àti tológo ni nítorí pé nígbà náà ni ó gba àwọn àmì ẹ̀yẹ kan ní inú iléeṣẹ́ tó ti wá di ẹni tó ń gbé eré jáde, ẹni tí ó ń ṣeré. Gẹ́gẹ́ bí ẹ ṣe tún mọ̀, Gabriel Afọláyan ó tún jẹ́ ẹni tí ó ní ẹ̀bùn lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó tún jẹ́ ẹni tó máa ń kọrin ni Gabriel Afọláyan jẹ́. Ẹ rí i pé ẹni tí ó ní ìràwọ̀ dáadáa ni ó jẹ́ ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré ní ilẹ̀ Yorùbá. tó ẹlòmíràn tí mo tún fẹ́ máa mẹ́nubà òun náà ni Olúmídé Òwòrù. Olúmídé Òwòrù ó jẹ́ ọ̀kan pàtàkì nígbà tí ó darapọ̀ mọ́ ẹgbẹ́ ìṣeré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Ó jẹ́ ẹni tí àwọn ò lè fọwọ́rọ́ sẹ́yìn tí wọ́n sì máa ń sábà fi sínú àwọn eré àwọn ọ̀dọ́mọkùnrin níbi tí wọ́n bá ní kó ṣe gbogbo rẹ̀ náà ni yóò sì
gbé jáde tí yóò gbé jáde dáadáa gẹ́gẹ́ bí wọ́n bá ṣe ní kó ṣe é. Láti ọmọ ọdún 6 ló ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré ìyẹn ní ilé-iṣẹ́ tẹlifíṣàn. Ibẹ̀ ni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tí ó ti bẹ̀rẹ̀ láti máa farahàn lórí amóhùnmáwòrán kó tó di wípé òun náà tún wá lọ sí ilé ẹ̀kọ́ ó lọ sí ilé ẹ̀kọ́ gíga. Ó dé náà ni ó tún tẹ̀síwájú láti máa ṣeré lọ ní inú iléeṣẹ́ ìṣeré ilẹ̀ Yorùbá. Ẹlòmíràn tí mo tún fẹ́ máa dárúkọ òun ni ẹnìkan tí gbogbo wa mọ̀ dáadáa bí ẹni mowó tí a ò sì lè fọwọ́ rọ́ sẹ́yìn tó jẹ́ pé ó ti di igi lẹ́yìn ọgbà ìṣeré orí ìtàgé gan ní àsìkò yìí nítorí wípé ẹni tó láàmìlàaka dáadáa ni tí gbogbo wa sì mọ̀ bí ẹni mowó. Orúkọ rẹ̀ náà ni Fúnkẹ́ Akíndélé. Ó jẹ́ ọ̀kan pàtàkì àti ẹni tí ó tètè bẹ̀rẹ̀ eré láti ìgbà tó wà ní májèsín. Ó jẹ́ ọ̀dọ́mọbìnrin nígbà tí ó bẹ̀rẹ̀ eré náà ṣùgbọ́n nítorí àwọn ohun ìfẹ́ tó ní sí ká máa ṣeré lórí ìtàgé kò fún láyè láti ti wo yín tàbí wo ọ̀hún tàbí wo ohun gbogbo tí ó ń kọjá lọ. Wọ́n ní ẹni téèyàn bá nájà ni èèyàn máa ń wò, èèyàn kì í wariwo ọjà. Fúnkẹ́ Akíndélé kò wariwo ọjà rárá o. Níṣe ni ó tẹ̀síwájú tí ó sì tẹjúmọ́ ibi tó ń lọ. Nígbà tí ó bẹ̀rẹ̀ eré náà gbogbo àwọn ènìyàn máa ń pè ní Bísí nínú àwọn eré tó kọ́kọ́ ṣe. Ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré ilẹ̀ Yorùbá ìyẹn ní ọdún 1998 nígbà tí ó darapọ̀ mọ́ eré ojoojúmọ́ kan tí wọ́n máa ń ṣe tí wọ́n pe orúkọ rẹ̀ ní I Need to Know, ìyẹn mo fẹ́ mọ̀. Òun ni eré tí ó ti ń kópa. Bó tiẹ̀ jẹ́ pé iye tí wọ́n ń san fún wọn nígbà náà ó kéré jọjọ, ìyẹn ní 3,000 naira, ìyẹn 3,000 péré. Òun ni wọ́n máa ń san fún wọn ṣùgbọ́n kò jẹ́ kí eléyìí kó dọ́minú kọ òun tàbí kí kó dá omi tútù sí òun lọ́kàn. Níṣe ni ó sì tẹ̀síwájú láti máa ṣeré náà. Nígbà tí ó yá ni ó bá lọ sí ilé ẹ̀kọ́ gíga. Ibẹ̀ ni ó ti lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ agbẹjọ́rò. Òun ni ó kọ́ jáde tí ó sì tún ń ṣe eré náà papọ̀ nígbà náà. Ṣùgbọ́n nígbà tí ó di ọdún 2008 ìgbà tí ó di 2008 ìgbà náà ni ìràwọ̀ rẹ̀ jáde jù nígbà tí ó gbé eré kan jáde tí ó pe orúkọ rẹ̀ ní Jennifer. Nítorí pé eré yìí ó jẹ́ eré tí gbogbo àwọn ènìyàn nífẹ̀ẹ́ sí tí wọ́n fẹ́ràn tó sì làmìlaka gan nígbà tí ó gbé jáde yìí tí àwọn ènìyàn fẹ́ràn rẹ̀. Eré yìí ó mú kí ó gbé jáde nígbà náà. Ó gbé Fúnkẹ́ Akíndélé jáde nígbà náà. Ó sì jẹ́ ẹnìkan tí ó ti wá di gbajúgbajà àti gbajúmọ̀ láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá ní bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹlòmíràn tí mo fẹ́ máa dárúkọ òun náà ni Regina Daniel tí gbogbo wa mọ̀ dáradára bí ẹni mowó. Láti kékeré òun ló ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá láti ọwọ́ ìyá rẹ̀ ìyẹn Mrs. Daniel. Ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré ilẹ̀ Yorùbá, ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré Nàìjíríà ìyẹn ní ọmọ ọdún 7. Ọmọ ọdún 7 ni ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré Nàìjíríà ìyẹn Nollywood. Nígbà eré tí ó kọ́kọ́ gbé jáde nígbà náà, eré tí ó wà níbẹ̀ tí wọ́n ṣe jáde pẹ̀lú òun gangan, òun náà ni Miracle Child yìí ó mú kí ó làmìlaka. Ó sì jẹ́ ẹni tí gbogbo àwọn ènìyàn mọ̀ dáadáa bí ẹni mowó tí gbogbo àwọn ènìyàn sì sọ wípé ẹnu rẹ̀ tiẹ̀ mú dáadáa nínú eré náà. Nígbà tí ó sì ń dàgbà gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ní bí ó ti wọ ìpele àgbàlagbà òun náà ni ó ti ṣe ìgbéyàwó tó wá ṣe pẹ̀lú olówó kan ní ilẹ̀ Nàìjíríà yìí èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ned Nwoko. Òun ni ó tẹ̀ wá mú kí ó làmìlaka jọjọ tí gbogbo àwọn ènìyàn ń sọ̀rọ̀ nípa rẹ̀ wípé bàbá olówó kan ló fẹ́ àti bákan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun ni ó tẹ̀ tí wọ́n mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí wọ́n mọ̀ dunjúdunjú. Ẹlòmíràn tí mo tún fẹ́ máa dárúkọ òun ni Súnkànmí Ọmọbọ́láńlé. Ó jẹ́ ẹni takuntakun láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Ó sì jẹ́ ọmọ bíbí inú bàbá Sunday Ọmọbọ́láńlé. Láti pàṣẹ bàbá rẹ̀ òun náà ni ó ti wọ inú ẹgbẹ́ òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Láti ìgbà náà sì ni ó ti wà níbẹ̀ tí ó sì ń ṣe takuntakun tí kò sì jẹ́ kí ohunkóhun kó dí òun lọ́wọ́ tàbí kó kó òun lóminú ní ti òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Àti ìgbà náà sì ni ó ti làmìlaka. Láti kékeré rẹ̀ náà ni ó ti làmìlaka tí àwọn ènìyàn sì mọ̀ dáadáa bí ẹni mowó tí wọn ò sì lè ṣaláì máa sọ̀rọ̀ nípa rẹ̀ tàbí mẹ́nubà nínú ohun gbogbo.
ẹlòmíràn tí màá tún máa dárúkọ òun náà ni ẹni tí gbogbo wa mọ̀ sí Genevieve Nnaji. Òun náà ni tí a bá mọ̀ dáadáa ní àsìkò yìí ẹ ó mọ̀ pé ẹnìkan tí ó ti dàgbà tí ó lẹ́wà lọ́pọ̀lọpọ̀ ni, ṣùgbọ́n láti ìgbà tí ó wà ní ọmọ ọdún 8 ló ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré tí ó sì máa ń farahàn ní orí àwọn tẹlifíṣàn káàkiri, ìyẹn amóhùnmáwòrán lélẹ̀ tí wọ́n máa ń pè ní TV series. Ibẹ̀ ni ó ti máa ń farahàn. Ó tẹ̀ wá jẹ́ ọ̀kan lára àwọn tí ó wá mú Nollywood tó mú wọn di gbajúgbajà ní àsìkò tá a wà yìí, tí ó wá jẹ́ kí Nollywood gan kó tún wà ní Netflix. Ó jẹ́ ọ̀kan lára ẹni tí ó gbé iléeṣẹ́ ìṣeré Nàìjíríà dé ibẹ̀. Ẹ rí i pé ó ti ṣe iṣẹ́ takuntakun nínú industry yẹn. Ẹlòmíràn tí mo tún fẹ́ máa dárúkọ òun náà ni Priscilla Ojo. Priscilla Ojo eléyìí tí gbogbo wa mọ̀ dáadáa, ìyẹn ayálẹ̀dẹ̀ Juma Jukes eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó láìpẹ́ yìí. Priscilla Ojo ó jẹ́ ọmọ bíbí inú ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré wa tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìyábọ̀ Òjó. Òun náà ni kì í ṣe wípé wọ́n mú un lọ wípé àwọn fẹ́ mú wọ ẹgbẹ́ òṣèré ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n ọ̀tọ̀ nítorí wípé ìyá rẹ̀ wà níbẹ̀. Ó bá bẹ̀rẹ̀ sí ní ṣeré láti kékeré rẹ̀ yẹn òun ni ó ti bẹ̀rẹ̀ sí ní ṣeré tó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré ilẹ̀ Yorùbá tí àwọn ènìyàn sì fẹ́ràn rẹ̀ dáadáa nítorí wípé ẹlẹ́nu múmú ènìyàn kan ni tí ó sì jẹ́ ọmọ tí ó ta kóbókóbó láti kékeré rẹ̀ wá tí àwọn ènìyàn sì fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n kò wá fi ṣe ní pé ẹgbẹ́ inú òṣèré ilẹ̀ Yorùbá òun náà ni òun ó takú sí o. Níṣe ni ó lọ sílé ẹ̀kọ́. Nígbà tí ó lọ sílé ẹ̀kọ́ ó tún mú kí ara rẹ̀ kó tún dàgbà sí i. Ó tún mú kí iṣẹ́ ọwọ́ rẹ̀ náà pẹ̀lú kó dàgbà sí i. Ó jẹ́ ọ̀kan lára àwọn ẹni tí ó lámìlaka láàrin àwọn Gen Z ní orí àwọn ìkànnì káàkiri ní àsìkò tí a wà yìí tí gbogbo àwọn ènìyàn sì nífẹ̀ẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Kàkà láì bá ṣe nítorí nǹkan míì, kódà nítorí ìyá rẹ̀ gan, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà ni wọ́n ti torí èyí fẹ́ràn rẹ̀. Ẹlòmíràn tí mo tún fẹ́ máa dárúkọ òun náà ni Chineye Nnebe tí gbogbo wa mọ̀ dáadáa bí ẹni mowó, tí ó ti pàṣẹ ìyá rẹ̀ ìyẹn Uche Nancy, ó ti ipasẹ̀ rẹ̀ wọ inú òṣèré ilẹ̀ Yorùbá lélẹ̀ tó já sí wípé ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré ilẹ̀ wa ní Nàìjíríà ìyẹn Nollywood nígbà tí ó wà ní ọmọ ọdún 3. Nígbà tí ọmọ mi ò tiẹ̀ wà níbi tó ń fi yẹ̀pẹ̀ ṣeré tàbí tí tó ń gbá géèmù kan tàbí òmíràn, òun ti wà ní iwájú amóhùnmáwòrán tí ó ti ń ṣeré fún àwọn ènìyàn tó tiẹ̀ ti bẹ̀rẹ̀ ohun tó wáyé wá ṣe, tó bẹ̀rẹ̀ láti máa ṣe. Gẹ́gẹ́ bó ṣe tún wá wà ní pé nǹkan tó tún mú kí ó gbé jáde lọ́pọ̀lọpọ̀ òun ni pé kò fìgbà kankan dáwọ́ dúró láti máa ṣeré. Láti ìgbà tí ó ti bẹ̀rẹ̀ yẹn òun náà ni ló ti ń ṣe eré. Ó wá ń jẹ́ kí ó tún rọrùn fún un nítorí pé ó ti bẹ̀rẹ̀ láti kékeré. Ó jẹ́ kó rọrùn fún un lọ́pọ̀lọpọ̀ torí pé kò sí irú ipa tí wọ́n sọ pé kó kó nínú eré tí kò ní kó láti ìgbà náà títí di àsìkò tí a wà yìí. Ẹlòmíràn tí màá tún máa dárúkọ òun náà ni Fẹ́mi Adébáyọ̀ tí gbogbo wa mọ̀ dáradára bí ẹni mowó, tí ó jẹ́ ọ̀kan pàtàkì láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá ní àsìkò yìí. Gẹ́gẹ́ bí a ti mọ̀ láti ara bàbá rẹ̀ ìyẹn Adébáyọ̀ Sàlámì, òun ni ó fi gbà wọ inú ẹgbẹ́ òṣèré ilẹ̀ Yorùbá lélẹ̀ tó sì mú kí ó lámìlaka dáadáa títí di àsìkò tí a wà yìí tí kò sì sí ẹni tí kò mọ̀ Fẹ́mi Adébáyọ̀ nítorí wípé ìlú mọ̀ọ́ká àti gbajúmọ̀ òun ló jẹ́ láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Kì í ṣe wípé òun náà lọ síléèwé o, níṣe ni ó lọ síléèwé, kódà agbẹjọ́rò òun ni ẹ̀kọ́ tí òun náà kọ́ jáde, ṣùgbọ́n ló bá fi ipa ti agbẹjọ́rò yẹn sílẹ̀ ló bá padà sí iléeṣẹ́ ìṣeré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Eré àkọ́kọ́ tí ó kọ́kọ́ gbé jáde tí ó kọ́kọ́ wà níbẹ̀ nígbà tí wọ́n gbé jáde òun náà ni Owó Blow. Bó tiẹ̀ jẹ́ wípé ó ti máa ń kẹ́kọ̀ọ́, ó ti máa ń wo bí wọ́n ti máa ń ṣe torí pé ó jẹ́ ọmọ Adébáyọ̀ Sàlámì, ó ti mọ̀ nípa àwọn bí wọ́n ṣe máa ń ṣe àwọn
eré orí ìtàgé yìí ó ti máa ń wo bí wọ́n ṣe máa ń ṣe àti ohun gbogbo tí wọ́n máa ń ṣe níbẹ̀. So nígbà tí ó wọ ibẹ̀, ìgbà tí ó wọlé iṣẹ́ ìṣeré orí ìtàgé, ó mú kí ó rọrùn fún dáadáa, ó mú kó rọrùn fún láti lè tètè darapọ̀ mọ́ wọn àti mú kí ohun tí wọ́n ń ṣe níbẹ̀ kí ó yé lélẹ̀ tí ó sì ń ṣe títí di àsìkò yìí. Ẹlòmíràn tí mo tún fẹ́ máa dárúkọ òun náà ni Kabirat Káfídípẹ̀. Kabirat Káfídípẹ̀ ó jẹ́ ọ̀kan pàtàkì tó ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé láti ìgbà tí ó wà ní Màjèsín. Tí gbogbo wa ò bá mọ Kabirat Káfídípẹ̀, ẹni tó bá ti wo eré tí wọ́n ń pè ní Ṣàwòrò Idẹ, òun ló kópa nínú Arápáre Gángan, tó ṣe Arápáre Gángan níbi eré náà. Ẹ ti rí wípé láti ìgbà tó wà ní kékeré òun ni ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn eré náà. Ní ìsinsìnyí kò tiẹ̀ wá ṣe pé ó ń sábà ń farahàn lórí amóhùnmáwòrán mọ́, ṣùgbọ́n ó sì wà nínú ilé iṣẹ́ tí ó sì ń ṣiṣẹ́ lẹ́yìn àgbo. Ìyẹn ó ti wá di olùgbé eré jáde àti olùdarí eré, eléyìí tí a ń pè ní producer àti director nínú iléeṣẹ́ ìṣeré orí ìtàgé. Ẹlòmíràn tí mo tún fẹ́ máa dárúkọ òun náà ni Mide Martins. Mide Martins tí gbogbo wa mọ̀ dáradára bí ẹni mowó. Ó jẹ́ ìràwọ̀ òṣèré, ó jẹ́ ọ̀kan pàtàkì láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Lélẹ̀ tí àtàrà ìyá rẹ̀ ló ti wọ inú iléeṣẹ́ ìṣeré orí ìtàgé, lélẹ̀ tí ìyá rẹ̀ jẹ́ Fúnmi Martins. Fúnmi Martins ni ìyá rẹ̀, ṣùgbọ́n òun kò wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré ilẹ̀ Yorùbá nígbà tí ìyá rẹ̀ wà láyé o. Ṣùgbọ́n lẹ́yìn tí ìyá rẹ̀ papòdà ni ó tọ ipasẹ̀ ọ̀nà ìyá rẹ̀, ìyẹn ní ọdún 2002 ló darapọ̀ mọ́ ẹgbẹ́ ìṣeré orí ìtàgé ilẹ̀ Yorùbá tí ó sì ń ṣe tó lámìlaka. Kò jẹ́ kí àwọn ènìyàn máa fojú ìkáàánú wo òun, níṣe ni ó múra sí ohun tí yóò ṣe jẹun láyé rẹ̀ tí ó sì bẹ̀rẹ̀ sí ní ṣe. Tí màá tún máa dárúkọ òun náà ni Williams Uchemba ni tí a mọ̀ dáradára bí ẹni mowó. Ó jẹ́ ẹni tí ó máa ń ṣe eré orí ìtàgé lọ́pọ̀lọpọ̀ tí àwọn ènìyàn sì mọ̀. Láti kékeré ni òun náà ti bẹ̀rẹ̀ láti máa ṣe eré orí ìtàgé ni ó sì darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré orí ìtàgé ìyẹn nígbà tí ó wà ní ọmọ ọdún 8. Ọmọ ọdún 8 ni ó wà nígbà tí ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré orí ìtàgé. Ní àwọn ọ̀kan lára àwọn eré tó ti kó parí òun náà ni Sugar Rush. Ó lọ sí ilé ìwé University of Nigeria ìyẹn ní Nsukka tí ó sì kẹ́kọ̀ọ́ jáde ní International Relations. Ibẹ̀ ni ó ti kẹ́kọ̀ọ́ jáde ní ibẹ̀. Ṣùgbọ́n nísinsìnyí ó tún wá jẹ́ ọ̀kan lára àwọn òṣèré o, ṣùgbọ́n ó tún jẹ́ content creator lórí àwọn ìkànnì káàkiri tí gbogbo àwọn ènìyàn sì nífẹ̀ẹ́ rẹ̀, tí àwọn olólùfẹ́ rẹ̀ náà sì máa ń kan sára sí. Ẹlòmíràn tí màá tún wá máa dárúkọ lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ni Bídèmí Kòsọ́kọ́. Bídèmí Kòsọ́kọ́ tí wá mọ̀ dáradára àmọ́ bí ẹni mowó. Òun náà ti bẹ̀rẹ̀ láti ìgbà tí ó wà ní ọ̀dọ́. Ìgbà náà ni ó ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ bàbá wa Jídé Kòsọ́kọ́ ní inú iléeṣẹ́ òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Láti àtàrà bàbá rẹ̀ òun náà ti wọ iléeṣẹ́ ìṣeré orí ìtàgé. Bó tiẹ̀ jẹ́ wípé wọn ò mú un wá wípé yóò darapọ̀ gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí wọn ó ṣe, kún ò mú tọ ọ̀nà tí a tọ̀, ṣùgbọ́n bàbá ti lẹ́ni ní ìgbẹ́jọ́ níṣe ni èèyàn máa ń jàǹfààní rẹ̀ náà ni. Ó fi àǹfààní eléyìí ó fi wọ inú iléeṣẹ́ ìṣeré orí ìtàgé ilẹ̀ Yorùbá ni òun náà bá bẹ̀rẹ̀. Láti ibẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ sí ní lámìlaka tí gbogbo àwọn ènìyàn sì mọ̀. Ní báyìí ó ti di ìlú mọ̀ọ́ká. Ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré wa wọ́n máa ń sọ wípé erin kì í fọn kọ́mọ rẹ̀ náà tún fọn, ṣùgbọ́n àwọn eléyìí wọ́n fọn ọmọ wọn náà sì tún fọn, nítorí pé bí wọ́n ṣe jẹ́ pàtàkì láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá tí ọ̀pọ̀lọpọ̀ wọn sì tún jẹ́ àwọn kọ̀ọ̀kan lára àwọn olùdásílẹ̀ ìṣeré orí ìtàgé ni àwọn ọmọ wọn náà àwọn náà ti wá di ìlú mọ̀ọ́ká lábẹ́ iṣẹ́ yìí tí gbogbo àwọn náà sì ti wá di gbajúmọ̀. Ẹ rí pé èyí dára lọ́pọ̀lọpọ̀. Tó ẹ ṣé o, nítorí pé ẹ tún farabalẹ̀ láti gbọ́ èdè ẹnu wa lónìí. Ẹ ṣé púpọ̀ fún ìfarabalẹ̀ yín. Tó a máa rí yín bá o, ẹ̀yin náà máa rí wa gbọ́. Ó dàbọ̀.